lọ mọ́ ẹ̀sìn pé ṣé bọ́ba àlọ́rí kò mọ́ tó lè fi bú ọba àlọ́rí torí pé nínú ọba tó kíláàsì ara ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá títí dé Kwara kò sọ ọba tó dàbọ̀ ọba àlọ́rí kó kíláàsì ara ẹ̀ ní ilé-èdè kò jẹ́ ilé mọ̀ pé ihun tí Mudiru ń sọ náà ni àáfàá yẹn ń sọ ọ̀rọ̀ wọn ò yàtọ̀ ọ̀rọ̀ wọn ò yàtọ̀ aláburú ẹ̀dá tó ń tẹ̀lé àáfàá yẹn tí gbogbo àmọ̀ ti Ṣèkíyù òun ló ń pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ àáfàá yẹn lọ́nà míì òun ló ń pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ àáfàá yẹn ní ọ̀nà míì tó já sí pé ọ̀rọ̀ àáfàá yẹn ṣe ń tako ara wọn ṣé wọ́n rí àwọn àáfàá Ahlus-Sunnah wal Jamā'ah àwọn Sàláfì tó kù àwọn Ahlus-Sunnah wal Jamā'ah tó kù ẹgbẹ́ àáfàá yẹn ti yọrọ ẹ̀kọ́ ọ̀nù Sàláfì ó ti dúró dọ́kọ̀ Ahlus-Sunnah wal Jamā'ah ló kù lòun ó dẹ̀ ṣe bí adi 3 years or 2 years ago ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn ní Ahlus-Sunnah wal Jamā'ah ṣé tí àwọn Ahlus-Sunnah wal Jamā'ah tó kù mọ́kì fún wọn yàtọ̀ sí táyà àáfàá yẹn o ṣé àmùkọ́ ẹni tó jáde tó sọ wípé òun ò ṣe politics mọ́ òun fẹ́ tẹ̀lé tọlọ́run àti tànábì Muhammad ní kí tọlọ́run àtànábì Muhammad tí Mudiru náà tó fi kọ́ wa títí tọlọ́run àtànábì tí táà ń gbọ́lẹ́nu Mudiru tọlọ́run àtànábì Muhammad ni táà ń gbọ́lẹ́nu gbogbo àwọn àáfàá wa àwọn Sàláfì ideology àwọn Sàláfì yàtọ̀ sí ti Sunnah wal Jamā'ah ó yàtọ̀ o àwọn ń tẹ̀lé Ibn Taymiyyah àti Wahhabiyya òun ló fa sábàbí gbogbo ohun tẹ́ máa gbọ́ lẹ́nu àwọn Ahlus-Sunnah wal Jamā'ah Sàláfì àwọn Sàláfì jàre sọ́rí tẹ́ wọ́n gbọ́ lẹ́nu àwọn Sàláfì ni wípé ọ̀rọ̀ Wahhabiyya àti Ibn Taymiyyah pé ọ̀rọ̀ pípa òun lè máa gbọ́ lẹ́nu wọn but Ahlus-Sunnah wal Jamā'ah Ahlus-Sunnah tí ò sì jẹ́ àmọ́ ẹ̀ òun ni ọ̀rọ̀ Ọlọ́run àti tànábì Muhammad kò wá ọ̀rọ̀ Ọlọ́run àti tànábì Muhammad wà níyàtọ̀ o hatred làwọn èèyàn máa fi ń gbọ́rọ̀ Mudiru hatred wípé wọ́n kórìíra bàbá yẹn ọ̀rọ̀ wọn ò kì í yàtọ̀ mo dẹ̀ máa kóòtù mẹ́ta lénìí àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́ lọ síbi ọ̀rọ̀ tó dá wàhálà lẹ̀ àfáà yìí sọ ọ̀rọ̀ tó sọ nísìnyí ni wípé tẹ́lẹ̀ gbogbo pé àwọn kóòtù àfáà kan yẹn gbogbo yẹn ẹ̀kọ́ yẹn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ń kóòtù pé ọ̀rọ̀ àfáà kan lóòótọ́ ni ṣùgbọ́n àwọn náà fi ń múlẹ̀ torí pé náà tó sọ ẹni tó béèrè wípé tó bá kúnlẹ̀ kí ni wọ́n ní ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín lọ́nà tó máa gbà yé yín tó rà gbogbo pé wọ́n kóòtù ọ̀rọ̀ àfáà kan yẹn náà ọ̀rọ̀ ẹnu wọn ló ti jáde pé sọ́dà wọ́n wá fẹ́ ṣàlàyé fún àwọn gbogbo èèyàn nípa ọ̀rọ̀ tí àáfàá yẹn sọ nípa ọ̀rọ̀ ìkúnlẹ̀ wọ́n wá dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹ wá gbọ́ bó ṣe sọ ẹ máa gbọ́ bó ṣe sọ o bó wá ṣe sọ ọ wá sọ wípé nítorí àsìkò wọ́n ní wípé ká kúnlẹ̀ fún èèyàn pé ká kúnlẹ̀ fún èèyàn ẹ gbọ́ lẹ́nu wọn o ẹ máa gbọ́ o ṣó ti sọ̀yàn dé lẹ́bọ gẹ́gẹ́ bí n tó já sí wípé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí mọ́kì fún Mudiru Markazi yàtọ̀ sí Mudiru Markazi gbogbo àwọn àáfàá wa ọjọ́ tí wọ́n tírìtì ọ̀rọ̀ ìkúnlẹ̀ yìí ṣẹlẹ̀ ẹni tó dá wàhálà kúnlẹ̀ yẹn lẹ̀ ń gbà náà Saheed ni o mò ń bọ̀ lórí yẹn o òun ló dá wàhálà kúnlẹ̀ yẹn lẹ̀ o torí kí ló yẹ torí ẹ̀dá wàhálà lẹ́ni pé gbà tó ṣépè fún ọba Ìlọrin tó pọ̀ ọba Ìlọrin ní tọ̀gúùtì nítorí pé wọ́n ń kúnlẹ̀ fún ọba Ìlọrin sábàbí tó wá torí ẹ̀ ṣe nígbà yẹn mo máa sọ lé ní o ẹ̀rẹ̀ máa rí fídíò ẹ̀ sábàbí tóun torí ẹ̀ ṣe ohun tóun ṣe nígbà yẹn ẹlẹ́ẹ̀kejì ó wá lé ọ̀rọ̀ yẹn lẹ̀ ń gbà yẹn pé kí gbogbo àwọn àfáà Ahlus-Sunnah kí wọ́n sọ sí àwọn àfáà wa rọ́ jáde rẹpẹtẹ nígbà táwọn àfáà rọ́ jáde ńgbà yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Sàláfì tán sọ̀rọ̀ ńgbà yẹn pàápàá jù lọ àfáà
Kútúbí àti mo fọlọ́run ṣọ́ mo ti ní àwọn fídíò méjì yẹn lọ́wọ́ wípé ìkúnlẹ̀ o wọ́n ń pe kíní kan ní àwọn báwọn ṣe sọ́ńdà yẹn o ṣíríkùl akíbàrù òun ni ká ṣe bọ ká ta nǹkan lẹ̀ ká gún ká fi ká sin nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n ní ṣíríkùl akíbàrù nìyẹn wọ́n ní ṣíríkùl asígàrù ẹbọ kéékèèké sí ṣíríkùl asígàrù ni kíyàn máa kúnlẹ̀ fún èèyàn tó èyí tàbí wọn tó gbogbo wọn orí motive kan náà ni gbogbo wọn jọ wà ṣùgbọ́n ṣé àfá ìmọ̀ra ni ẹlẹ́yà pè ní ẹbọ ń dà yẹn lórí àwọn wọn èmi ó pọ́sì ká rí fídíò yẹn táwọn yẹn bá padà túlé o táwọn mi ò ní fídíò yẹn lọ́wọ́ but mo gbàgbọ́ wípé ìhun táwọn náà ń sọ fún wa ń gbà yẹn náà wọ́n pe kíkan ní wọ́n pe kíkan ní mọ́ẹ̀sítàfáàrí mílẹ̀ hadith kí la fẹ́ gbọ́yé nínú ọ̀rọ̀ wọn òun náà ni pé kọ́ má kúnlẹ̀ fáwọn èèyàn táwọn náà padà ṣe fàtíwá ìgbà yẹn àwọn náà kà kún pé ká kí èèyàn ọ́ndà ṣíríkùlì asígáàrù ló wà ọ̀rọ̀ yẹn ti ń lọ fà o but ó máa padà yé yín o bá bẹ̀rẹ̀ sí play fídíò o so that now sìn yìí tó padà wá sọ ń sìn pé ṣé ká kúnlẹ̀ ká kí èèyàn ní ìtí gbogbo wa ti mọ̀ lẹ́nu mùdírù wípé ẹbọ kọ́ ni kí èèyàn kí èèyàn kódà kò sí nínú ṣíríkùl asígáàrù kò sí nínú ṣíríkùl akíbàrù àlímọ́tòyè kò sí nínú ẹbọ kankan kò sí nínú ẹbọ torí pé nítorí bá fi lè pè ní ẹbọ ṣíríkùl asígáàrù àwọn akíbàrù òmìnira máa kó nínú Islam. now pàápàá jùlọ ẹni tó ṣe ìgbìyànjú ń gbà yẹn púpọ̀ tí mò ń retí kó ń gan jáde ṣùgbọ́n nísìnyí tó yẹ gbogbo wọn ti sá ilé tí wọ́n lè sọ̀rọ̀ mọ́ tí fídíò ẹni yẹn ṣì wà lọ́wọ́ mi òun làfọ́ ní Kùránì àfọ́ ní Kùránì máa gbìyànjú nígbà tá à ń tí ìtọ̀rọ̀ àti àfáà Al-Mubarak ẹ̀pẹ́ wọ́n gbìyànjú pé wọ́n tí ìtì mátà yẹn débi pé ìwọ̀n tí wọ́n ń dúró lórí náà ni wípé ká kúnlẹ̀ kí èèyàn kò ń ṣẹbọ kò kí ń ṣe ṣíríkùl asígáàrù kò kí ń ṣe ṣíríkùl akíbàrù kò sí nínú ẹbọ áádà ni kò sí nínú ẹbọ ṣùgbọ́n náà sì ní tó wá padà wá mú àfáà ìmúná àyẹ̀lẹ́ àpadà wá sọ wípé táwọn náà padà sọ pé kò sí nínú ṣíríkùlì kò kí ń ṣe ṣíríkù ó túmọ̀ sí wípé wọ́n ti padà síbi tí àwọn àfáà yẹn wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ sọ torí pé tó wá pé ọ̀rọ̀ eléyìí tẹ̀sẹ̀ ẹ̀ sọ yìí ẹ ti sọ ní kan bí 3-4 years ago ní ìgbà tí à ń tírìtì mátà yẹn tẹ́ bá rí eléyìí sọ gangan àákíyíkú iṣẹ́ pé wọ́n ọ̀rọ̀ àfàmúrà ní ẹlẹ́yà yàtọ̀ sí ọ̀rọ̀ Saheed ó yàtọ̀ sọ̀rọ̀ Kútúbí ó yàtọ̀ sọ̀rọ̀ mo fọ́lọ́run ṣọ́ o ṣé wọ́n tẹ̀sẹ̀ ẹ̀sọ́ ń sìn ẹ ṣẹ̀ṣẹ̀ padà sójú ọ̀nà ibi tí àwọn àáfàá tí yín náà wà ẹ ṣẹ̀ṣẹ̀ padà sórí ẹ̀ ni yìí tẹ́ padà sórí nígbà yìí lánàá yẹn damage control ẹ fẹ́ fi yẹn ṣe ẹ ti padà sójú ọ̀nà gangan àmọ́ bóyá ẹgbọ́n mi ò sọ pé wọ́n gbowó bóyá nítorí wípé ideology àwọn sàlàfíyà ẹni tó bá ti takò bóyá kò ní wà entitled sí àwọn benefit kan mọ́ from anywhere lórí pé damage control àná yẹn lórí mímbàrí yẹn kò sí nínú ọ̀rọ̀ mọ́ torí ọ̀rọ̀ yìí tẹ́ sọ pọnyanwó yé wa ẹ wá gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ máa gbọ́ o ó yé wa kódà kò ní ìdípẹ́ ẹ̀ma kan máa ṣe interpreter tí wèrè Saheed yẹn yára ṣe interpreter pé ẹ máa gbọ́ o ẹ má ṣe interpreter ọ̀rọ̀ yẹn clear ọ̀rọ̀ wọn clear ẹgbẹ́ wọn tí wọ́n sọ bismillah. lórí pé ìkúnlẹ̀ fún yàn ẹ̀bọ̀n. ẹ máa gbọ́ o. ìfẹ́ ìkàlẹ̀ fún yàn ẹ̀bọ̀n. ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ẹ̀bọ̀n. oníwọ̀ yẹn lọ́kọ̀ọ́lẹ̀ fún mi. ọ̀nà òsìkè. ẹnì kan tẹ̀lé wa ẹnì kan lóko. ṣé ìtì àṣàlàyé wọn ṣàlàyé wọn yìí o. ṣé mùtáládù tó kúlẹ̀ yẹn náà lásọ bọ́sẹ̀bọ̀. mùtáládù tó kúlẹ̀ kí ni lásọ bọ́sẹ̀bọ̀. mùtáládù tó kúlẹ̀ kí ni lásọ bọ́sẹ̀bọ̀. tọ́wọ́ ṣe fẹ́ wọlé àwọn àbúrò yà kó náà ṣe
polisi o. yá ẹ̀kọ́ sí kíni. àbọ̀yọ̀ ẹ̀kọ́ nẹ́ẹ̀sì. ìṣèkìní kì í ṣe kíni. ìgbà tí ó tó dẹ́gbọ́ ìgbà tẹ́ni tó kúnlẹ̀ tó bá gbà pọ́ lọ́hùn lẹ́ni tó ń kúnlẹ̀ fún òun fi sì bá dà fún. àmọ́ tí ọba ti láníyàn ìbáadá ẹni yẹn ò ṣe kíni. ọ̀sẹ̀ bọ́ níta wọ́n nìyẹn o. now wọ́n fi jẹ́sí pé ìkúnlẹ̀ ìfẹ́ríkalẹ̀ ìtẹ̀kọ̀kọ̀ méjì ló pín sí mélòó wọn ló pín sí. ti ìbáadá ti kíkí ti ìbáadá àti ti tẹ̀sírí kábi sàpẹ́lẹ̀ fún ẹ̀yìn ńlá kábi pọ́nyà ńlá yẹ kábi sàpẹ́lẹ̀ rẹ̀ òbí méjì. ẹni tó kúnlẹ̀ fún yàn tó gbà pé òun kí kò ṣe bọ̀. àmọ́ tó bá kúnlẹ̀ fún yàn tó gbà pé ó ṣe kíni ó sì bá dà ó sì ìgbà wọn ó sì kíni ṣé ẹ bá pẹ́ nísìnyí èèyàn kúnlẹ̀ fún yàn kákan ní kó kúnlẹ̀ fún àlẹ́tọ̀ kápẹ́ ní kíni àlẹ́tọ̀ kápẹ́ ní kíni ẹlẹ́bọ̀ bọ́jà kó fi tó bá fi kí tó bá jẹ́ mọ́ ni ọlọ́wọ́ ní pàṣẹ lọ́fà àwọn ẹ̀yà o torí kò fẹ́ kọ́ bá tó bá wá jẹ́ mọ́ àwọn ọmọ ìyá Yusuf àtàwọn bàbá now àwọn ẹ̀yìn wárí sí nítorí àsìkò gbogbo ala ti jọ gbọ́ fídíò ẹ bó ṣe lọ ẹ rí wípé àfáà tó ń sọ̀rọ̀ yìí wọ́n yanjú ọ̀rọ̀ yẹn tí ó dàrú rárá kódà ó gbọ́dọ̀ yé adití ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ yé adití wípé ihun tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ igangan òun làáfáà oníkùránì ìsọjọ́ kìíní àná mo ní fídíò àfọ́nìkùránì yẹn lọ́wọ́ òun ni àáfàá Al-Mubarak sọ bàbá Mudiu náà ti sọ ohun tó jọmọ dáadáa gbogbo àwọn àáfàá wa ti sọ wípé ká kúnlẹ̀ fún yàn kò sọ̀yàn dẹ́lẹ́bọ torí pàníyàn wo la fi kí la fi kúnlẹ̀ fún àdìsá Ànábì wa Muhammad ó sọ pàyàwùn pé ó sọ wípé khairul amali àníyàn kọ́ ó ní innamal a'malu binniyat àdìsá Ànábì sọ pé innamal a'malu binniyat gbogbo tí a bá ń ṣe láyé yìí àníyàn ni o tí ò bá ti sí àníyàn wípé à ń sin ẹni yẹn ká kí èèyàn kò kí ń ṣe ẹbọ kò kí ń ṣe kí ni kò kí ń ṣe ẹbọ rárá àti rárá ṣé tí ìtẹ̀sẹ̀jẹ̀ sọ yìí òun gangan ní ọ̀rọ̀ ìtẹ̀sẹ̀jẹ̀ sọ yìí gangan lọ̀rọ̀ o ẹ rí wípé inú conclude video tí Saheed padà wá play ó wá play tó padà wá parí ẹ̀ pé ẹ padà wá sọ nígbẹ̀yìn wípé ìdájọ́ kí èèyàn kúnlẹ̀ kò ń ṣe ẹbọ ṣùgbọ́n mọ̀kìrúù ni àbí ká pè ní àràmù máa fẹ́ yanjú ọ̀rọ̀ méjèèjì yẹn ṣé tí ẹ̀yin náà ẹ ti parí ọ̀rọ̀ àti mọ̀kìrúù àti àràmù ẹ̀yin gangan fún ara yẹn ti fún wa láǹsà ẹni pé ọlọ́run ò tó wá pé ẹbọ ni ẹni ọlọ́run ò ní kí àwọn ọmọ ìyá Yúsúfù forí balẹ̀ tó rọ́lọ́run ní tó wá pé ẹbọ ni ọlọ́run ò ní kí àwọn màláíkà náà forí balẹ̀ tó wá pé ẹbọ ni gbogbo ayàtẹ̀ mú wáyìí wọ́n láì àfọ́nìkùránì mú wọ́n gbà náà àfọ́nìkùránì gbogbo ayàtẹ̀ àfọ́nìkùránì mú wá àfọ́nìkùránì bàbá àgbà alágbà omi lọ ṣe gbogbo wọn kọ gbogbo àdìsí yẹn fún wọn àti fídíò wọn tún wá mú oríṣiríṣi àdìsí wá wọn tún wá mú fídíò àwọn lárúbáwá tí à ń tí táwọn pa ń fi ẹ̀sìn jọ wọn tún wá mú wá wípé ọlọ́run sọ nínú kùránì ọlọ́run ní sí jùdú ọlọ́run ní kan forí balẹ̀ ṣé ọlọ́run máa wá ní kí wọ́n lọ ṣe ẹbọ ni tẹ bá ń pè lẹ́bọ àti ṣíríkùlà sígáàrù ni o kí ni ṣíríkùlà kíbàrù ni ọlọ́run ò ní kí àwọn ànábì òun lọ ṣe. now ẹ wá padà lọ Saheed wá ní pé wọ́n ní ìdájọ́ ẹ̀ wọ́n ní aláìláìlàlá ọlọ́run ṣàánú nítorí wípé àwọn àgbìmọ̀ọ́mù tó wà wájú wọn yẹn kí àwọn yẹn má ráyè ronú káwọn ènìyàn má ráyè rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí pọ̀rọ̀ yẹn ti pín sí méjì wọ́n wá fi ìparí kún pé àràmù ni àbí ká pè ní mọ̀kìrúurù wípé inú àràmù
inú mọ̀kìrúurù nínú ṣíríkù èwo ló dáńbẹ̀ irọ́ kò sí tó jẹ́ bẹ́ẹ̀ mẹ́ta torí wípé ẹ̀yin náà lè ti sọ fún wa wípé tó bá já sí wípé ẹbọ ni ọlọ́run ní káwọn màláìkà ṣe tó yẹ pé ẹbọ ni ọlọ́run ò ní kí àwọn ọmọ ìyá Yúsúfù ṣe ẹ dákun ẹ bá pè ní mọ̀kìrúurù àbí àràmù ṣọ́lọ́ ọmọ wa ní kí wọ́n ṣe àràmù ni ṣọ́lọ́ ọmọ ní kí wọ́n ṣe mọ̀kìrúurù ni ṣé báyìí lè sọ fún wa ń sìn ẹgbọ́ ẹtún ọ̀rọ̀ yẹn gbọ́ ṣọ́lọ́ ọmọ ní kí wọ́n ṣe àràmù ni àbí ọlọ́mọ ní kí wọ́n ṣe mọ̀kìrúurù ẹgbọ́ ẹtún ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ìjà sálàyé wọn sálàyé wọ̀ yìí o. ẹ máa gbọ́ o. ṣé ìjà kúlẹ̀ yẹn náà lásọ̀kọ́ sẹ́kọ̀. ìjà àdúgbò kìíní lásọ̀kọ́ sẹ́kọ̀. ìjà àdúgbò kìíní lásọ̀kọ́ sẹ́kọ̀. ọ̀rọ̀ yìí báláǹsì ọ̀rọ̀ yìí báláǹsì. àwọn àbúnáwó Yakubu náà sẹ́kọ̀. ẹ máa gbọ́ o. a jẹ́ pé àwọn àbúnáwó Yakubu náà ṣe wọn ọṣẹ bọ́ ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ tó sọ bẹ́ẹ̀ yẹn o. àwọn ọmọ ya tí gbogbo wọn wá fi ní kalẹ̀ níwájú wọn sẹ́kọ̀ sáà ẹ gbọ́. ẹgbọ́n tẹ sọ ẹgbọ́n ẹni ṣọ́lọ́ òun ní káwọn màláìkà ṣe ẹbọ ni ṣọ́lọ́ òun ní kí àwọn ọmọ ìyá Yúsúfù kí wọ́n ṣe ẹbọ ni ẹ wá ìbéèrè náà làwọn béèrè lọ́wọ́ yìí o ẹ ti gbà pé kò ń ṣe ẹbọ tẹbọ yẹn ti kúrò ń bẹ ẹ tẹ́ka kọ́ gbé tẹbọ yẹn kúrò ń bẹ tẹbọ yẹn ti kúrò ń bẹ ok ibi mọ̀kìrúurù tó wá gbé wa lọ àti àràmù yẹn ṣọ́lọ́hun ní kí wọ́n ṣe àràmù náà nàbọ́lọ́hun ní kí wọ́n ṣe mọ̀kìrúurù ẹ bá wa dáhùn ẹ fi ayé yẹn dáhùn béèrè yẹn. ó túmọ̀ sí wípé kò sí nínú ẹbọ kò sí nínú mọ̀kìrúurù kò sí nínú àràmù kò sí nínú kankan ní gbogbo ẹ̀ ká kí èèyàn kódà kò sí nínú Islam àṣà ìlú oníkálùkù ni Islam gangan fúnra rẹ̀ náà kò sí nínú ẹ̀ àṣà oníkálùkù nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ bá a ṣe ń kíra wa nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àṣà wa nílẹ̀ Yorùbá ni kí ọmọ Yorùbá náà gbọlọdọ kó kí àwọn òbí ẹ̀ tó bá rí tọ́lá kóbìnrin ni kó kúnlẹ̀ àṣà nìyẹn nílẹ̀ Yorùbá àṣà yẹn ò dé Amẹ́ríkà táwa yìí àṣà wọn ni wípé kí àwọn nawọ́ hi what's up dad àwọn máa ń ṣèkì bàbá wọn ni àwọn máa ṣèkì bàbá wọn nílùú yìí ni what's up dad wọ́n dẹ̀ máa ṣọ́ọ̀pù náà kù ó dà ṣé àwọn tí wọ́n ń kíra wọn ní Amẹ́ríkà tí wọ́n kì í bẹ̀rẹ̀ fúnra wọn tí wọ́n máa hey what's up tó máa kí bàbá wọn lórí pẹ̀lú ọwọ́ ṣé ká ní súnà tàwọn bí nìyẹn ní súnà kọ́ náà àṣà wọn nìyẹn àṣà ni ìlú míì wà orí náà fi ń kíra wọn máa kọ́ra wọn nígbò ní gbàgbà tí wọ́n bá dùn tán máa kọ́ra wọn nígbò ní. ó túmọ̀ sí wípé ìtẹ́wá kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ṣé tí ìtẹ́wá kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn I'm sorry to say o ìtẹ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ẹ fi ṣe àwọn èèyàn lọ́nà ní irú ilé ẹgbọ́ o. ṣé wọ́n rí ṣé ẹlẹ́kẹ̀kẹ̀ tẹ́ sọ yìí èmi gbà pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹlẹ́kẹ̀kẹ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ Nasiru àti Monsuru ni torí pé ẹlẹ́kẹ̀kẹ̀ tẹ́ sọ yìí ó ti pa alákọ̀ọ́kọ́ yìí rẹ ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ Nasiru àti Monsuru jẹ́ kó máa rìn ìdílé orí bẹ́ẹ̀ lé o ó ti di Nasiru wa Monsuru but ọ̀rọ̀ Nasiru lélẹ́yìí tẹ́ kọ́kọ́ sọ yìí Monsuru ti parẹ́ ẹ máa gbọ́. tí ìgbéra gbogbo yín sílé ẹjọ́ ìjẹ́ sọ lónìí ayé rẹ̀ ní ẹ rí mi dáadáa kẹ́ tó kọ́ máa wá bí ẹ sì ń gbọ́rọ̀ mi lórí rédíò ẹ ń gbọ́rọ̀ mi lórí tẹlifíṣàn èèyàn ò ní mọ́ máa wá fún yàn pé kọ́mà yìí máa gbọ́dọ̀ lágbájá ó fẹ́ kórìí bíi tiẹ̀ ní o gbá kọ́dà kọ́mà mi ó sì rí báyìí mo dúpẹ́ fọlọ́run sẹ́ẹ̀lì tí mo gbé lọ́wọ́ súnà ní o ìtọ́lọ̀ wíńtà lẹ́nu ìwé la gbé lọ́wọ́ bí o òun láà sì fi kó àwọn ọmọ yín òun láà fi kó àwọn ọmọ a sì ní tàn yín a ní máa tàn yín èmi ẹ tàn yàn kò sẹ́ni tẹ́mi ẹ bá tó lọ́dọ̀ ọ̀rọ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ ìjọba ìjọba mọ́ sọ fún un bó ṣe gómìnà owó òwúrọ̀ lójú rẹ̀ ìwà ni máa bọ́ sẹ́yìn kí n máa lọ bẹ nìkan ní orúkọ jẹ́ òdodo ní ìbáṣọ lójúkorojú
dáadáa sí ní súnà ni ṣé láwọn ọmọ yín tẹ kó fún wa tí wọ́n bá délé tí wọ́n bá ń wálé tí wọ́n ń wálé ọlùdé tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá ń hu àwọn àwà tí ọjọ́ ń tẹ̀ ń retí níwà rẹ ni kìí ṣe wàá bú o tí wọ́n bá ní ta káwọn nù dáadáa ẹ jẹ́ wọ́n ṣe o. sábà àdúgbò ni mo fẹ́ gbọ́. kí wọ́n lè jẹ́ ní ọlọ́run kí wọ́n lè jẹ́ lẹ́sìn láyé wọn dà kálíkì àwọn wọn dà lẹ́sìn kó wọn wá bí. torí sábà pé òbí kan wá fẹjọ́ sùn mí ní òní ọlọ́mọ àwọn ọ̀dọ́ balẹ̀ fún wọn mo níbẹ̀ ni àwọn alájọ́ mọ́dọ̀ balẹ̀ mọ́ ọlọ́mọ òkú àwọn oníbẹ̀ ni ìkúlẹ̀ òsínú Islam àwọn ọmọ yìí tẹ̀ wò yìí àfa. ẹ múnú tọkàn dá níbẹ̀ yẹn o àwọn alákó má kúnlẹ̀ mọ́ àwọn ọlọ́kọ́ àlùbá torí kúnlẹ̀ ò sí nínú ìsìláàmù ẹmu dání o mọ̀ ń bọ̀ o ẹ máa gbọ́ o. bí wọ́n ti ń bá lọ yìí gbogbo tọ́lọ̀ wíta nẹ́bí wí ni wọ́n fẹ́ máa ṣe o ẹ sì máa gbà pé tí a bá sọ fún yín pọ́lọ̀ wí ànẹ́bí wí bí wọ́n ti káwọn rè é gbà pé sí ọlọ́run tó jẹ́ fún yín nù. now ẹ bá takò wọ́n. ìjọba nìkan tó wá sọ ọ́nbẹ̀ yẹn wọ́n ní táwọn ọmọ yín bá ní ẹ bá yàn kan lára àwọn ọmọ yín bí ìkúnlẹ̀ àwọn làwọn ní kọ́ máa kúnlẹ̀ àwọn làwọn ní kọ́ máa dọ̀bálẹ̀ torí pé kò sí nínú ìsìláàmù dì í mú dáadáa o. ẹlẹ́ẹ̀kejì torí tí ọlọ́run sọ tí ànábì sọ làwọn ń sọ fún wọn o. mo wá ṣẹ́wádìí tọ́lọ́run sọ ẹ má gbàgbé o ìhun tọ́lọ́run sọ tí ànábì sọ làwọn ń sọ fún wọn o. mo wá ń wábi tí ẹ ti máa bá mi rí ọlọ́run gangan tó sọ tó wà nínú kùránì wípé ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ mo ní ìdí ààyè ẹyọ kan pé challenge mo ní ìdí ààyè ẹyọ kan péré tó wà nínú kùránì pé ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ a ti rí ààyè mẹ́ta tó jù bẹ́ẹ̀ lọ tí a ti rí tẹ́yìn kan ti kóòtù pé ìsìnjú ìdúlé àádámọ̀ àti rí ibi tọ́lọ́run ti ní pé ẹ forí kanlẹ̀ a lè kíyàn níkúnlẹ̀ a lè kíyàn ní ṣòlòṣò a lè forí kanlẹ̀ fún yàn tí ò bá ti náà níyàn pé ó ń sin ẹni yẹn. àwọn ọmọ ìyá Yusufu wọ́n forí balẹ̀ fún Yusufu wọ́n kí Yusufu pẹ̀lú ìkúnlẹ̀ Kùránì ti sọ pọ̀yọ̀hún ẹ wá sọ pé ihun tọ́lọ́run sọ tànàbí sọ àdìsí ànábì kan lẹ gbójúlé àfọ́nù Kùránì bẹ́ẹ̀ ka àdìsí yẹn gbà yẹn ó ṣe nákídù àdìsí yẹn ó wá mú àdìsí ní ìwà rẹpẹtẹ tọ́lọ́run tí àwọn sàábé fi kúnlẹ̀ kódà ó mú ọ̀dọ̀ àfọ́nù Kùránì mo ti gbà pé àwọn sàábé Abubakar Umaru wọ́n kúnlẹ̀ fún ànábì Muhammad tó ń bẹ ànábì lórí kúnlẹ̀ tó tún jọmọ́ pé ìkúnlẹ̀ tó ń kúnlẹ̀ tó fi ń bẹ ànábì yẹn ìkúnlẹ̀ ti ìrábàbà nìyẹn ìkúnlẹ̀ ti ìrábàbà wọ́n ṣe fún ànábì táwọn ọdọ nìkan dìde ó túmọ̀ sí wípé ká kúnlẹ̀ tẹ wá sọ pé kò sí nínú ìsìláàmù yẹn gangan ni ọ̀rọ̀ pé kò sí nínú ìsìláàmù àṣà ni ọlọ́run tún wá lẹ̀ pé ọ̀nà tó bá wù yín tó bá bá yín lára mu ni kẹ́ ẹ máa fi kí èèyàn níbi tí ìlú yín bá wà àwọn tó bọ ara wọn lọ́wọ́ ṣèkìlá gbẹ̀jà tó bọ bàbá wọn lọ́wọ́ lamẹ́ríkà ó dàgbà ṣé wọ́n lè torí pé wọ́n bọ bàbá wọn lọ́wọ́ ẹ̀ kán di ẹlẹ́bọ ni àbí kán torí ẹ̀wọ̀ náà wọ́n kí bàbá wọn nìyẹn náà wọ́n kí bàbá wọn nìyẹn kí ò sí nínú bó bá ṣe wọ́n kó lè kí èèyàn kíkí tó wà nínú ìsìláàmù kíkí kan tó wà nínú ìsìláàmù ní assalamu alaikum o fẹ́ kúnlẹ̀ ní o sálámọ̀ o fẹ́ lóṣò ní sálámù alaikum ní kíkí ìsìláàmù tèmi dẹ̀ fi kú àwọn ọmọ tèmi nìyẹn bébí ṣe wà yìí àwọn ọmọ mi tó bá jíra ọ̀dọ́ máa kí mi wọ́n máa kúnlẹ̀ ní sálámù alaikum rẹ̀ máa fi sálámù alaikum ní wọ́n máa kúnlẹ̀ atale an wọ́n máa kúnlẹ̀ ní ọmọ mi ò ń kí mi ní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ sálámù alaikum kọ́ pè mí lórí aago ń sìn tọ́mọ mi bá pè mí lórí aago fẹ́ni tó bá gbé kọ́ ọlọmọ mi lójú ẹ̀ tó bá kọ́ pé sálámù alaikum dáàdì ni sálámù alaikum ni mo fi kọ́ wọn kíkí tí islam kọ́ wa ni àmọ́ pé ká dọ̀bálẹ̀ ìyẹn gangan ò sí nínú islam ẹni bá ṣe kọ́ṣọ̀ ni ìyẹn wọ́n fi tẹ̀lé kọ́ṣọ̀ ilẹ̀ yorùbá ni islam ò dẹ̀ pọ̀ gbogbo kọ́ṣọ̀ rẹ̀ àwọn kọ́ṣọ̀ kan tí láàmú islam ò fọwọ́ kàn kọ́ṣọ̀ tó bá ti jọ mọ́ ẹbọ kọ́ṣọ̀ tó bá jọ mọ́ ẹbọ ní islam ló parẹ́
now ẹ ṣe lákọ̀ọ́kọ́ o ẹ má gbàgbé nǹkan tí mo sọ níbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ àáfàá Ìmọ̀ránì yìí àtọ̀rọ̀ àwọn mùdírù ìkọ̀ọ̀kan náà ni ta ló wá ń da ẹ̀sìn ìrú tó ń da gbogbo ẹ̀rú mọ́ àáfàá yẹn lọ́wọ́ Saheed ni ọ̀rọ̀ kúnlẹ̀ yìí tí a ti gbà pé kò ń ṣe ẹbọ tí a ti gbà pé kò ń ṣe àràmù kò dẹ̀ kí ń ṣe àṣà níjàre àṣà kò dẹ̀ kí ń ṣe mọ̀kìrúurù nígbà tí Saheed wá fẹ́ sọ tiẹ̀ nígbà tí Saheed fẹ́ mú fàtíwá tiẹ̀ wá ìrírí ọ̀rọ̀ Saheed nígbà tí Saheed fẹ́ mú fàtíwá tiẹ̀ wá lórí ìkúnlẹ̀ tí àfẹ́ Ìmọ̀ránì ẹlẹ́yà sọ wípé ká fi pọ́n èèyàn ńlá lé kò sí tó burú jù bẹ́ẹ̀ nígbà tí Saheed fẹ́ mú tiẹ̀ wá òun ò pè ní ẹbọ o Saheed ò pè ní ẹbọ o Saheed ò pè ní mọ̀kúrúurù o Saheed ò pè ní ṣíríkù o Saheed pè ní tọ́gùtì mufti Liam ọ̀rẹ́ pè mí mufti Liam nígbà tí mufti Ìjayà Súnà fẹ́ gbé ìdájọ́ tiẹ̀ wá òun pè ní tọ́gùtì ẹni tí a bá kí níkúnlẹ̀ bó ṣe lòun kẹ́ni yẹn tóbi tó ó ní tọ́gùtì lónítọ̀hún ẹ jẹ́ kí n play ti ẹ̀yẹ ó ní tọ́gùtì ni ẹni tá a bá kí níkúnlẹ̀ òun pè ní tọ́gùtì ṣé àwọn pé tọ́gùtì ó tún ju ṣírùkù lójúmọ́ ó ju ṣírùkù lọ o tó pé tọ́gùtì lọ́wọ́ fi ròyìn fìrìhàwọ́nà isi àbú ilà fìrìhàwọ́nà ìnáwó tọ̀gà tọ́gùtì Saheed wá pé yẹn òun tún ju ṣírùkù lọ ẹgbẹ́ lẹ́nu ẹ̀ bísímilà. ọba lórí wàláì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn ẹwà ọba lórí wàláì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn ẹwà ọba lórí wàláì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn. tẹ̀lé wọn pé súnmọ́ ànábì sáwọn àfáà yóò sọ fún yín ni ibú òṣèlú ẹnu gàdàgbà yẹ́fùrà ni kó wá sọ pé bàbá wọn bá lórí bọ́n ṣe ń kí yín tó bá jẹ́ pé òun yẹn ló ń sọ ń sìn pé bàbá wọn bá lù lọ ní o bọ́n ṣe ń kí yín kò bá súnmọ́ ànábì mu wáyé tó sọ yẹn nínú yẹn ló yẹ kó sọ láyọ̀ máa ní àwọn ọlọ́run sọ ó rí yẹn sọ pé bàbá wọn bá lù lọ ní ẹ kó sọ jáde ó sọ yẹn sọ ní kí tó bá jọ ó bá lórí ṣe tí ò dáa máa sọ fún yín gbọ́rọ̀ bá lórí kan bọ̀ tí mò ń ṣó fún yín ní tí mo yìí fi ń wọ̀nyí pé owó bá ṣe ń kí ọba lọ́rin mo rí pé ẹ̀yin ọmọ kéwù ẹ̀yin ọmọ ṣé eléyìí bá ìsìlámù mú mọ́ yìí ń bọ̀ wá rí dáadáa sí ẹni bọ́ ìlú ọba sọ̀rọ̀ ẹ̀ o kò sẹ́ dáhùn sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yà bàbá yẹn arúgbó káì òbí yẹn sùjúdù ó wò ó mọ̀ ń bọ̀ jẹ́ dábàá sẹ́yìn kó bá lè rí ìwé ọ̀tọ́ báyìí. ọba lórí wàláì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn. ọba lórí wàláì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn. ẹ dákun abẹ́ ẹ̀gbọ́n kan tó ń pe ọba àlọ́rin ni nítorí pé wọ́n kúnlẹ̀ kí ọba àlọ́rin òun ò sọ pé ṣíríkù o ó ní wàláì ó tún bú wà láwọn kọ́sámùwà ó ní wàláì tọ́gùtì ni ó tún wá pé ìlú ọba àlọ́gan fún ààrẹ ní òòṣà nǹkan bá fẹ́ béèrè ní pé ìgbà tí Saheed sọ ọ̀rọ̀ yìí ṣé àáfàá ẹ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ mú fátíwá wá ń sìn ṣé wọn ò gbọ́ ọ̀rọ̀ yìí kan tún ṣe ní gbangba now ẹ ti mú fátíwá pé ká kíyàn kò ṣe ẹbọ ṣé wọn ò gbọ́ ọ̀rọ̀ yìí ní bóyá ilé tó yìí odindi ọba àlú Ìlọrin ọba ẹ̀sìn odindi ọba àlú ẹ̀sìn ọba àlú Ìlọrin ọba ìlú yín gangan ọba àlú yín ó wá pè ní tọ̀gùtì ó pè ní òòṣà ó ti sọ̀rọ̀ yín sìn bóyá bíi 4-5 years ago ó tún wá rìpíìtì ọ̀rọ̀ yẹn ní last year nígbà tí ọ̀rọ̀ àfáà Yahya Fùlàní tí wọ́n sọ̀rọ̀ ó tún ọ̀rọ̀ yẹn sọ pé kí ló dé tí wọ́n lè sọ fọ́ba
ipò bọ́ yẹn ń lò ṣòkí ọba yẹn tó dẹ̀ já sí wípé àníyàn niyatul mu'min khairu min khamali. Àníyàn ju iṣẹ́ lọ o, àníyàn ju iṣẹ́ lọ o, innamal a'malu binniyat. Àwọn tó ń kí ọba wọn ò sin ọba o. Àṣà ìlú Ìlọrin nìyẹn, ìlú mi wọ́n máa ń nà tán ni o, but ìlú Ìlọrin wọn kì í nà tán, wọ́n máa ń lòṣò ni. Ókè, àníyàn wo lòun wá torí ẹ̀ ṣe ohun tó ṣe yìí? Ṣé wọn pé ọ̀nà àníyàn jìnnà o lè má mọ ibi tó wà? Kẹ́ lè mọ̀ pé òun fún ara ẹ̀ ló ń dá síláàmù òru tó pé búlì bloggers lòun wá ṣe nínú ìsìláàmù, ṣùgbọ́n ó máa lọ mọ́ ẹ̀sìn lójú àwọn tí wọ́n fẹ́ ṣe ẹ̀sìn, a máa fi wọ́n ṣe fracas, a máa fi wọ́n ṣe fracas. Kí ló fa sábà bí ọ̀rọ̀ yìí tó sọ? Ẹ jẹ́ kí n lélẹ̀ fún yín. Koyum, come and close the door. Kí ló fa sábà bí ọ̀rọ̀ sọ gbé? Ṣé torí Ọlọ́run torí ẹ̀ sọ̀rọ̀ yìí ni àbí torí búlì? Ẹ má gbàgbé ìyá kẹsẹ̀ tí you are welcome ma. Ọ̀rọ̀ tó bí sábà bí ọ̀rọ̀ yìí òun ni ọ̀rọ̀ Yahya Gambari tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná. Ọ̀rọ̀ tí Yahya Gambari kò lọ́dọ̀ ẹ̀ tó wá di wípé Yahya Gambari jẹ́ ká mọ̀ pé òun ló ń rán òun níṣẹ́ burúkú. Go and close the door. The code is too much. Tó Yahya Gambari pé òun ló ń rán òun níṣẹ́ burúkú. Put that yam at the back of the door. Put that yam there. Tí Yahya Gambari ká mọ̀ pé òun ló ń rán òun níṣẹ́ burúkú. Ó wá fẹ́ sọ̀rọ̀ Yahya Gambari pé òun kọ́ lòun rán Yahya Gambari iṣẹ́. Òun dẹ̀ kọ́ lòun ní kó bú ọba Ìlọrin, òun kọ́ lòun, ẹ̀dá kò ṣe very simple arithmetic. Lábẹ́yá ní pé òun lòun èmi kọ́ ni mo rán o kó mẹ́rin wá dẹ̀ sọ àkóbẹ̀. Ó wá fẹ́ sọ ọ̀rọ̀ yẹn ń gbà yẹn, ó wá ní Yahya Gambari parọ́ mọ́ òun, tóun bá ń jẹ́ bú ọba Ìlọrin òun ní Yahya Gambari fún ara òun lòun máa gbà sí fún wọn. Ibi tọ́pọ̀ ìjọba Ìlọrin ti wọlé nìyẹn o. Ẹ dákun màá play fídíò ibi tó bá ibi tí òun ló bí sábà bí ohun tó padà wá sọ. Ẹ gbọ́ lẹ́nu ẹ̀ bisimilayi, ẹ gbọ́ lẹ́nu ẹ̀ fún ara ẹ̀ bisimilayi. Ó dábọ̀ tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ò nídìí kí ọwọ́ ẹ̀kọ́ ní ká fọ́ba Ìlọrin kọjá gbogbo yín ayé òkú yóò ní dá àbẹ̀bẹ̀ sọ orí burúkú. Ẹ̀rọ tó bẹ̀rù ọba Ìlọrin àì ní ṣe oríire ó dá gbogbo àwọn ọmọ lọrin. Ẹ̀ tó ní jù lẹ́nu ẹ̀ tó ní jù bí sàámà ìyẹn wá náà kọ́ ọba mi fún ẹ̀mí ni máa dá wọn fún fúnra mi kò ní ká gbogbo ẹ̀ ń sí èrè. Èmi ò ní rán ẹ̀kọ́ ọba mi fún ẹ̀mí gbọ́ngàn ni máa gbà sí fún wọn gidi bẹ́ẹ̀ ṣe rè. Wọ́n ò tó ní jù lẹ́nu èmi ò nídìí kí n rán ẹ̀kọ́ ọba mi fún ọba lọ́rí èmi gbọ́ngàn ni máa gbà sí fọ́ba lọ́rí gbà sí fẹ́lúbọ̀dì. Àwọn tí ò rówó rí wọ́n ti fún wọn tó 200,000 naira kan bóyá 300,000. Ẹ máa gbọ́ o. Ó yá tó bá di next week mo fẹ́ sọ̀rọ̀ pa ṣé ó wíìkì ni mo fẹ́ sọ̀rọ̀ pa ọba Ìlọrin. Ṣé bí ọba Ìlọrin ṣe bó ṣe ń gbà kíkí ṣé bó ṣe ń kí ọba Ìlọrin ṣé ọba Ìlọrin yẹn ṣé ọba Ìsìlámù ni mo máa sọ̀rọ̀ lórí ẹ̀. Kẹ́mọ̀ pé mi ọba Ìlọrin ò ní túmọ̀ sí mi o èmi ò. Ẹ wo àníyàn tó torí ẹ̀ ṣe ló sọ yẹn o. Àníyàn tó torí ẹ̀ ṣe ló sọ yẹn o. Àníyàn ẹ̀ ni wípé ọ̀rọ̀ Yahya Gambari tó ń sọ wípé Yahya Gambari náà ò lọ bú ọba Ìlọrin, ó kọ́ wá ní pé tóun bá fẹ́ bú ọba Ìlọrin. Ẹgbọ́ qualification tóun bá fẹ́ bú ọba Ìlọrin, tí n bá fẹ́ bú ọba Ìlọrin mi ò ní rán Yahya Gambari, màá máa gbà sí fún ọba Ìlọrin fún ara mi. Ẹni sọ ẹgbọ́ ó ní màá máa gbà sí fún ọba Ìlọrin fún ara mi. Màá máa gbà sí tó ní ṣùlẹ̀rùn ju ṣàwámà lọ àtọ́ba Ìlọrin àti mọ́mù Ìlọrin. Ó wá ní òkè fún nǹkan tó wá ṣẹlẹ̀ yẹn ẹ máa gbọ́ o. Ó wá ní fún nǹkan tó wá ṣẹlẹ̀ yẹn mo fẹ́ sọ̀rọ̀ ọba Ìlọrin next week. Mo fẹ́ sọ̀rọ̀ ọba kò ní ò fẹ́ ṣe wá sí o. Mo fẹ́ sọ̀rọ̀ ọba Ìlọrin ní next week. Ó fẹ́ búlì ni o ẹgbẹ́ wọn ó fẹ́ búlì ní màmá gbà sí fún wọn màmá kó bò wọn ó fẹ́ búlì ni o. Àmọ́ torí kó lè rí sọ́pọ́ọ̀tì àwọn àáfà àwọn sálàfí àwọn onísùnà káwọn náà lè dìde sí ọ̀rọ̀ yẹn
tí wọ́n lè jọ máa ṣe fídíò káwọn yẹn máa náníyàn páwọn ń ṣe ẹ̀sìn, òun tiẹ̀ búlì yàtọ̀ sẹ́sìn. Ó wá padà ní pé ó wá lọ mọ́ ẹ̀sìn pé ṣé bọ́ọ̀bà àlọ́rí kò mọ́ tó lè fi bú ọba àlọ́rí, torí pé nínú ọba tó kíláàsì ara ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá títí dé Kwara kò sọ ọba tó dàbí ọba àlọ́rí kó kíláàsì ara ẹ̀ ní gílódé, kò jẹ́ ẹ̀kújẹ, kò ń sọ̀rọ̀, ọba tó kì í sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo gbọ́ ohun ọba àlọ́rí fún ara mi rí. Ọba tó mọ̀ wọn ara ẹ̀ ní kò ń sọ̀rọ̀ dípò máa fi bí ọ̀rọ̀ mú, kò ń jábọ́, kò ń fi ẹni tí yóò tọ́ joyè, kò fi hàn joyè. Tó kò sí ohun tó fẹ́ fi bú ọba àlọ́rí, kò wá sí ohun tó fẹ́ fi bú ọba àlọ́rí torí pé ó fẹ́ bú èébú ni. Ó wá ní ṣé bọ́ ṣe ń kí ọba àlọ́rí yẹn ṣẹ́ sìn ni. Ẹ máa gbọ́ lọ. Ṣé bí ọba ṣé bá ṣe ń kí ọba àlọ́rin ṣé bá sìlámù mu? Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Àbá àwọn àsàlámù àlékún alájì. All right, alaikum salam. Ọ̀rọ̀ àsàlámù àlékún sọ. Fún tó jẹ́ sọ ẹ pé mi mo rọrùn èmi rẹ̀. Náà láti sọ̀rọ̀ ọba àlọ́rin. Náà ṣé ó rí pé Ẹ̀kún tèmi ìgbà ìṣẹ̀wọ̀n rẹ̀ kó lọ sọ̀rọ̀. àníyàn ó ti sọ àníyàn ẹ̀ jáde lórí àwọn o pé torí pé torí Yágàbàrí bàbá fẹ́ sọ̀rọ̀ ọba àlọ́rin yẹn ẹ wá gbọ́, ó wá ní ẹ̀yin àáfàá tí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba àlọ́rin torí pé àsìkò yẹn tó sọ ọ̀rọ̀ yẹn ó wá lé àwọn àáfàá tó ń jẹ́ ìfẹ́ bú àwọn àáfàá yẹn. Gbogbo àwọn àáfàá yẹn gbà yẹn wọ́n gọ̀ bí iṣu. Àwọn náà tó bá ti lé ọ̀rọ̀ mùdírù lẹ̀ báyìí, àwọn náà agbóyè afẹ́rẹ́ sọ̀rọ̀ sí o, gbogbo wọn lè tọ kámẹ́rà ni, àwọn náà bẹ̀rẹ̀ sí ní jábọ́ lọ. Ṣáàníyàn tẹ̀yìn torí ẹ̀ ṣe lòun torí ẹ̀ ṣe. Ṣáàníyàn kan lẹ̀jọ́ ń lò. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà sìn òjò yẹn ò jẹ wọ́n mọ́ o. Òjò yẹn ò jẹ wọ́n mọ́ o. Ẹ wá bẹ̀rẹ̀ tó sọ. Ọba àlọ́rin wà yóò sọ fún yín. Láìtọ̀ gút ọba. Òun dànà eléyìí. Ó wá padà wá sọ wípé ẹ̀yin àáfàá tí sọ̀rọ̀ lé lórí tí sọ̀rọ̀ lé lórí àníyàn tóun dẹ̀ ń torí ẹ̀ ṣe ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ làníyàn ẹ máa gbọ́ o. Ọba àlọ́rin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà ẹ́. Ẹjọ́ ń sílẹ̀ fún yín kíkú pọ̀. Láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà ẹ́. Tẹ̀lé wọn pé súnmọ́ àlọ́bì. Táwọn àfáà yóò sọ fún yín ni imú òṣè ńlá ẹnu gàdàgbà lẹ́kùnlá ni. Kó wá sọ pé bàbá ọba àlọ́rin bọ́n ṣe ń kí yín. Tó bá jẹ́ pé òun yẹn ló ń sọ ń sìn pé bàbá ọba àlú lọ́rin o. Bọ́n ṣe ń kí yín kò bá súnmọ́ àlọ́bì mu wáyé tó sọ yẹn. Irú yẹn ló yẹ kó sọ. Ẹnu máa ní àwọn ọlọ́run sọ. Ó rí yẹn sọ pé bàbá ọba àlú lọ́rin ẹ kò sọ jáde ó sọ yẹn. Sọ yẹn jáde pé ó tako súnmọ́ àlọ́bì. Sọ yẹn jáde. Náà torí àsìkò tí mo lọ tí mo dìbẹ́ náà ní tí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ẹ ti rí wípé ọ̀rọ̀ tá a fa ìmọ̀ràn ẹ̀rẹ́ àsọ àtọ̀rọ̀ tí mùdírù ń sọ ìkọ̀ọ̀kan náà ni o, ọ̀rọ̀ wọn ò yàtọ̀ o. Ọmọ kéwú òun ló ń da ọ̀rọ̀ ìmọ̀ràn ẹ̀rẹ́ àrú o, tọ́lá tó pé ìdájọ́ tó ń gbé wá fún ẹni tó bá kúnlẹ̀ kí tọ̀gúùtù ló ń gbé wá fún o, ìyẹn jẹ́ number 1. Number 2 nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ bá fi yanjú eléyìí. Number 2, ní ìgbà tí bàbá mùdírù sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kí wọ́n bojú nígbà tí bàbá mùdírù sọ̀rọ̀ pa pé kí wọ́n bojú wípé kí a bojú kò sí nínú Islam, àṣà ni. Orí bíbò ó yàtọ̀ sí bíbò àníkọ́ọ̀bù. Bíbo ojú tí Sheikh Adamu sọ wípé àṣà ni kò sí nínú ìsìláàmù. Wípé ìyàn ṣẹlẹ̀ kò ṣe pé bóyá dandan kò sí nínú kọ̀wáìrù ìsìláàmù, àṣà ni ẹni bá ṣe é ṣe torí tọlọ́hun ó ṣe fúnra ẹ̀. Kò ní kí ìsìláàmù ló pa wá láṣẹ pé a gbọ́dọ̀ bójú, ìsìláàmù kọ́ ló pa wá láṣẹ.
bàbá Mudiru wá sọ ọ̀rọ̀ yẹn nígbà tí bàbá Mudiru sọ bàbá Mudiru sọ tipẹ́tipẹ́ o wọ́n sọ tipẹ́tipẹ́ o nígbà tí bàbá Mudiru sọ olórí burúkú ọmọ àlè yìí jáde ó bẹ̀rẹ̀ sí ní àtáàkì bàbá Mudiru wípé tíra tí bàbá Mudiru ń ká o ó wá lébẹ̀lì Sheikh Adamu I'm coming ó wá lébẹ̀lì Sheikh Adamu pé Sheikh Adamu ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ nítorí pé wọ́n ń tú ọ̀rọ̀ ó ní Sheikh Adamu ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ wọ́n bìrì ṣe tọ́pìkì ẹ̀ ní pé Sheikh Adamu ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ tó ọ̀rọ̀ tí Mudiru dẹ́ ń sọ kẹ̀kẹ̀rẹ́ ọ̀rọ̀ tí Mudiru ń sọ Sheikh Imran Eleha náà sọ orú ẹ̀ bọ́ọ̀gbà tí Mudiru kọ́ sọ ń gbà yẹn tó jáde bó ṣe jáde ńgbà yẹn tó sọ pé tó àtàkọ́ bá a lọ ni nísìnyí tí bàbá Sheikh Imran padà wá sọ wípé kò kí ń ṣe ẹbọ yìí ṣe nǹkan tó fẹ́ ṣe dáadáa ó jẹ́ kó jáde ṣe fi rẹ̀ pé ọba Ìlọrin tí mo pè ní tọ̀gúùtù lórí pé wọ́n kúnlẹ̀ fún wọn gbogbo ayé ọ̀rọ̀ yẹn ti yé mi ń sìn ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní o ìkúnlẹ̀ ò kì í ṣe ẹbọ o kò ń ṣe tọ̀gúùtù o kò ń ṣe ẹbọ kò ń ṣe tọ̀gúùtù kó jẹ́ kó sọ ń gbà yẹn ni kó jẹ́ kó sọ nìyí but now ń sìn ọ̀rọ̀ wípé kí abojú tí bàbá Mudiru sọ níbí báyìí ẹ jẹ́ mú fídíò yẹn wá mo ń bọ̀ o tí bàbá Mudiru sọ níbí báyìí ẹ máa gbọ́ o bàbá Mudiru ló sọ̀rọ̀ yìí. ìtumọ̀ rẹ̀ ń jẹ́ kọ̀míìsù ewu ló ń jẹ́ bẹ́ẹ̀ irú èyí tá a fà irú ìjàlùbáàbò. ẹ jẹ́ sáré pé ibi tó máa yá òkè ẹ gbọ́ níbí báyìí òkè. sásábẹ́ kankan nǹkan tá a ṣe sásábẹ́ yìí a ní kì í ṣe ọ̀rẹ́ yẹn mo tó tún sọ aṣọ ni ẹ ṣọ̀rẹ́ yẹn ẹni wá lè sẹ́yìn ìbáraẹni yìí báàsì Islam. sọ́ni pé bàbá Mudiru sọ pé kíyàn bojú kò kì í ṣọ̀rọ̀ yàn kíyàn bojú kí ni kò kì í ṣọ̀rọ̀ yàn kíyàn bojú nígbà tí wèrè máa jáde ẹgbẹ́ kan tí wèrè sọ ó ní Sheikh Adamu ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ ó ní ìtukùtù ni Mudiru ń sọ ní ìwọ tẹ́ pé ẹni tí wọ́n pè láàfa ẹ̀ òun pè Mudiru láàfa ẹ wo bó ṣe jìnnà síra wọn tó ẹni tí wọ́n pè láàfa ẹ̀sẹ̀ òun náà gba Mudiru ní àáfà ẹ wá gbọ́n tó sọ o mọ̀ ń bọ̀ yẹn kọ́ nígbà tó máa jáde láìláìlàlà ọ̀rọ̀ tí ó sọ in fact kò sí ìgbà tí máa gbọ́rọ̀ yẹn tí kò ní gba omijé lójú mi wàláì tàláì kò sí ìgbà tí máa gbọ́rọ̀ yẹn tí ò ní gba omijé lójú mi ẹ má bínú wo ìjọba gbọ́rọ̀ yẹn o tó wọn wíwọ̀n tó máa ń bá ìrìnnú jẹ́ ni pé kíyàn lébè lórí Sheikh Adamu yẹn pé àwọn ló ba Islam kódà ó fi ṣe tọ́pìkì ẹ̀ wá o tọ́pìkì ẹ̀ wà gbadagbada wọn pé Sheikh Adamu ló ba Islam lẹ̀ Yorùbá jẹ́ mọ̀ bọ́ o ó ṣe tọ́pìkì ẹ̀ gbayaun báyìí ni o pé Sheikh Adamu nínú tírà tí wọ́n ní. ní sùúrù ẹ máa gbọ́ ó di tọ́pìkì ẹ̀ báyìí ni o pé àwọn náà ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ nínú ẹ̀mí mi ni ò gbà. ní sùúrù ó gbà wàhálà tí ẹnìyẹn mo ṣe ń bọ̀ lórí ìyẹn ẹ wò ó di gbé Sheikh Adamu síbẹ̀ báyìí ẹ wò ó gbé Sheikh Adamu gbé ó dẹ̀ fún tọ́pìkì pé bàbá Adamu Agége ẹgbẹ́ ó kọ́ pé bàbá Adamu l'Agége ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ ẹgbẹ́ ohun tọ́pìkì ó wá gbé mọ́tò bàbá yẹn síbẹ̀ torí pé òun fẹ́ búlì ni o búlì lòun fẹ́ ṣe o
ọ̀rọ̀ pé abojú àbojú kí ló le tó yìí ẹ wá gbọ́ ohun tó wá sọ sí bàbá yẹn bó ṣe le tó látara wípé abojú àbojú ṣe wá le tó yìí ẹ wá gbọ́ ohun tó sọ ọ́ bísímìláì. bàbá ẹ̀ bí tó ba ìsìlámù jáde jẹ́rí ẹ̀yin tẹ́ máa sọ pé ẹ̀sùn àbádámọ̀ ni bàbádámọ̀ ló bá ìsìlámù jẹ́ òun ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ ádámọ̀ òun ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ lóun lọ́mọ ẹ̀ ń tú ẹ̀sùn dúdú ẹ̀yìn àfáàsùn náà ẹ̀lò dúdú mọ́lẹ̀ bàbá jámọ̀ gangan ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ òun ló sọ yẹ òun gangan ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá ó tún gbogbo tún ó dá ìsìlámù rú ni wàláì ẹ̀rọ àìjò dodo èyí ṣe máa kọ́ tí Ajá wọ́n Isikat, pé àlìjáàbò you're welcome. òun rẹ̀ òun lọ́kọ̀ òun tó kọ́ ni ẹ̀rọ agbọ́lẹ́nu ọmọ yìí ọmọ ẹ̀ wá ń kó ti bàbẹ́ ẹ̀ àwọn èèyàn tó fẹ́ ṣe ìsìlámù bàbẹ́ ẹ̀ ní rọ́pò fọlọ́ bẹ́ẹ̀ ẹgbó sì tí bàbá ń wí òun lọ́mọ ń kàjáde ẹgbọ́ lẹ́nu ọmọ. ìwádìí ìbìlìbì náà ń ta fìkì náà bójú. lẹ́yìn sàmì ń ta àlímì ìsìlám. lẹ́yìn sàmì ń ta àlímì ìsìlám. ẹ̀rọ bó ṣe múra sí bá ń túta bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ gba wáyé ni bàbá òfò tó bí wọn wọ̀ La ilaha illallah. bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ gba wáyé ni ẹ bó ṣe múra sí ó wá múra sí ẹgbó sì tó yẹ. olùwádìí ìbìlìbì náà ń èbó ojú báyìí. lẹ́yìn sàmì ń ta àlímì ìsìlám. ìyáàmù bọ́ ló gbé yẹn wá. ẹgbọ́rọ̀ رضي الله تعالى عنه. رضي الله تعالى عنه. عليه رحمة واسعة. شهادة من نصر. ọ̀rọ̀ tíra ṣé wàá dámọ̀ náà ń kà o òun ló fi ń bẹ̀sì jẹ́ yẹn o ó ń gbé tíra bàbá ẹ̀ fi bà fúlàmù lẹ̀ Yorùbá jẹ́ tíra bàbá ẹ̀ gbọ́ngàn lọ́tà fúlàmù lẹ̀ Yorùbá ádámọ̀ gbọ́ngàn lọ́tà ọ̀tà fúlàmù lẹ̀ Yorùbá kọ̀fọ́mù lẹ́gbọ́ yẹn. àwọn bàbá alágége ní ádámù ní ayé ni òbí. ayé ni tíra yìí ti bọ́ sí. Nàìjíríà kọ́ ni wọ́n ti tẹ́. lágbo ayé lálámù lárábí ni. ẹ ó ní ilẹ̀ lágbára ni bàbá òun ti lọ tẹ ọ̀dà fún mi pé tíra tí bàbá ẹ̀ kọ yẹn tó bá gbọ́dọ̀ bàbá ẹ̀ ti yí kó tó kọ́ńkọ́ wọ́n bá bèèrè lọ́wọ́ bàbá dámọ̀ pé wá ń bí ádámọ̀ ń tó kọ́lẹ̀ yìí tó kọ́ níbo ló ti rí àwọn ẹlẹ́wọ̀n wò pé òun ṣe wàhálà àwọn ẹlẹ́wọ̀n inspire ẹ̀. mi gbọ́mọ́ eléyìí ti pọ̀ jù. ẹ gbọ́ nǹkan tó tọ́ bẹ́ẹ̀ ni ẹ tútù gbọ́ yẹn gbọ́ ẹ máa gbọ́ ó tó wá pé orí bàbá lórí nǹkan ọ̀rọ̀ mímọ̀ tí ẹ fọ́ọ̀mù láti nílẹ̀ ẹ máa gbọ́. ọ̀rọ̀ tíra ṣé wàá dámọ̀ náà ń kà o òun ló fi ń bẹ̀sì jẹ́ yẹn o ó ń gbé tíra bàbá ẹ̀ fi bà fúlàmù lẹ̀ Yorùbá jẹ́ tíra bàbá ẹ̀ gbọ́ngàn lọ́tà fúlàmù lẹ̀ Yorùbá ádámọ̀ gbọ́ngàn lọ́tà fúlàmù lẹ̀ Yorùbá kọ̀fọ́mù lẹ́gbọ́ yẹn. àwọn bàbá alágége ní ádámù ní ayé ni òbí. ayé ni tíra yìí ti bọ́ sí. Nàìjíríà kọ́ ni wọ́n ti tẹ́. lágbo ayé lálámù lárábí ni. ẹ ó ní ilẹ̀ lágbára ni bàbá òun ti lọ tẹ ọ̀dà fún mi pé tíra tí bàbá ẹ̀ kọ yẹn tó bá gbọ́dọ̀ bàbá ẹ̀ ti yí kó tó kọ́kọ́ tó bá bèèrè lọ́wọ́ bàbá dámọ̀ pé wá ń bí ádámọ̀ ń tó kọ́ lẹ̀ yìí. tíra tí bàbá ẹ̀ kọ yẹn tó bá gbọ́dọ̀ bàbá ẹ̀ ti yí kó tó kọ́kọ́ tó bá bèèrè lọ́wọ́ bàbá dámọ̀ pé wá ń bí ádámọ̀ ń tó kọ́ lẹ̀ lágbo ayé lálámù lárábí ni. ẹ ó ní ilẹ̀ lágbára ni bàbá òun ti lọ tẹ ọ̀dà fún mi pé tíra tí bàbá ẹ̀ kọ yẹn tó bá gbọ́dọ̀ bàbá ẹ̀ ti yí kó tó kọ́kọ́ tó bá bèèrè lọ́wọ́ bàbá dámọ̀ pé wá ń bí ádámọ̀. láìláìláì ọ̀rọ̀ yẹn pọ̀ o ọ̀rọ̀ pé ká bojú yìí tí ṣé Kàbíbù ń ká yìí ẹ má gbàgbé o tí ṣé Kàbíbù ń ká yìí tó ń sọ yìí ẹ wá gbọ́ lẹ́nu àfáàmúrà nílẹ̀ àná kẹ́lẹ́ pé ọ̀rọ̀ àfáàmúrà nílẹ̀ kì í yàtọ̀ sọ̀rọ̀ mùdírù ṣùgbọ́n torí pé lórí burúkú ọmọ kéwì yìí wọ́n hàn sí mùdírù pé kó máa parọ́ kó dàbí kó máa búlí àwọn èèyàn àtàwọn èèyàn tó ń fi tí ọ̀tẹ̀ gbọ́rọ̀ mùdírù lè máa fi pé lọ́ fi máa àtáàkì mùdírù ọ̀rọ̀ àfáàmúrà nílẹ̀ àkóyàtọ̀ sọ̀rọ̀ mùdírù ẹ gbọ́ bí báyìí ẹ máa gbọ́ o ẹ gbọ́ bí símílà yìí. sásábẹ́ kankan nǹkan tó ṣe sásábẹ́ yìí. ẹ bá wọn bẹ́ẹ̀ mùdírù sọ yìí o ọ máa sápamọ́ sábẹ́ ẹ̀sìn láti máa fi búlì lórí pé àyẹ̀wò táwa ń sọ nínú Islam pé ẹ̀yin lẹ̀ ń búlì àwa ń protect ni ẹ bá mi tẹ love like and share wọn ti flag program yìí o flagging lọ lórí program yìí o flagging lọ o ẹ tẹ love like and share o ẹ tẹ love like and play ẹ mọ
ẹ wá gbọ́dọ̀ tí mùdírù sọ pé ẹ má máa sápamọ́ sábẹ́ ẹ̀sìn fi ba nǹkan jẹ́ ẹ gbọ́ bísímìláì bísímìláì. sásábẹ́ kankan nǹkan tẹ́ ṣe sásábẹ́ yìí a ní kì í ṣọ̀rẹ́ yẹn mo tún tó sọ aṣọ ni ẹ ṣọ̀rẹ́ yẹn ẹni wá lè ṣe ìṣẹ̀lẹ̀ yẹn ras Islam. ọ̀rọ̀ ní kọ́ọ̀bù àwọn afáàdì bẹ́tẹ̀ ń bu wáyé gbogbo ayé àwọn afáàdì bẹ́tẹ̀ àfọ̀bí tó bá yá yà ìbòdì tí ó kó wàhálà òun ni ìbòjújọ́ náà yẹn fún torí kọ́mọ́ kó wàhálà báwọn tí ó máa ṣe kí ni. ṣé ń gbọ́ ìyàwó ẹnìkan wá bójú wá ní kọ́lá mo rí lágbájá ìyàwó rẹ̀ bójú kí n tiẹ̀ kí lọ wọ́n débẹ̀. ṣé ń gbọ́ la ilaha illallah. ó bójú ẹ̀sìn yóò bójú náà ẹ̀sìn. kí ló le tó yìí gbogbo àwọn ọmọ sáà ìlú báyìí kí àwọn àfa. gbọ́ very simple arithmetic ṣé ẹ dákun ṣé bí wọ́n lọ fẹ́ mọ̀ náà náà sọ ọ̀rọ̀ ẹ dákun kí ló yàtọ̀ náà ọ̀rọ̀ méjèèjì kí wọ́n bójú kò kì í ṣọ̀rọ̀ yàn ká bójú kì í ṣọ̀rọ̀ yàn ó dẹ̀ torí ẹ̀ ó dẹ̀ gba ọmọlúwàbí odidi ṣe ká dámọ̀ jẹ ó bọ́ lọ ọmọlúwàbí mùdírù mọ́ríkàsì jẹ lórí ọ̀rọ̀ tí ò nímọ̀ nípa ẹ̀ tí náà yẹn tó bá gbé rẹ̀ ò lè dáka ó di méjì jẹ́ sáré mú kan síwájú kí tó wá lọ síbi ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àlùnáka ẹlẹ́ẹ̀kẹta ẹ wo ọ̀rọ̀ mùdírù pé mùdírù búṣà abẹ́ o mùdírù búṣà abẹ́ o mùdírù búṣà abẹ́ o ọ̀rọ̀ Abu Hurairah ni mùdírù sọ o ẹ máa gbọ́n sí máa play fídíò kan sí Kutubi gan sọ wípé èébú tó búṣà abẹ́ níjọ́ tí wọ́n ń ṣe conference tí wọ́n sọ̀rọ̀ Abu Hurairah ọ̀rọ̀ Abu Hurairah ìgangan náà àfá ìmúràn ẹlẹ́yà náà sọ ẹjọ́ tí bá play méjèèjì ń sìn ẹ máa pè wọlé kí ló yàtọ̀ nínú méjèèjì ẹ máa gbọ́ kí ló yàtọ̀ nínú méjèèjì mi ò tí gbé kọ́ọ̀lù ń pè mí yìí ẹjọ́ má bínú ó ti ń pè mí ibi iṣẹ́ ń bọ̀ I'm still on live program coming. I'm still on live program. Now mo ń bọ̀ máa gbé mo ti wà lórí live program mo ń bọ̀ ṣùgbọ́n mo ń bọ̀ ọmọ mi ti dé o wọ́n lọ gbọ́ ọmọ ẹjọ́ tó tọ́ lọ́hùn ẹjọ́ ọ̀rọ̀ pé wọ́n bú sàábé wọn bú sàábé yìí mo fẹ́ play program yìí sí ẹjọ́ tó bá yàtọ̀ bẹ́ẹ̀ kẹ́ sọ fún mi o ẹjọ́ má ṣàbòsí o ohun tó bá yàtọ̀ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì yes Stop texting me now. I'm busy right now. Aisha, I'm busy. Ẹ jọ̀ọ́ má bínú. Má bínú ọmọ yín ló ń dà mí láàmú. Okay. Ẹ wá fídíò tí wọ́n play ìyẹ̀dọ̀ yín tó bá yàtọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ fún mi o. Ẹ máa wò fi anáwó àwọn méjì ò kì í yàtọ̀ àfáàmúrà nìyí ihun tó ń sọ gbogbo tó ń sọ ó ti dédé ọ̀rọ̀ mùdírù but àwọn kàn fara pamọ́ pé káwọn àìsùn náà ọjà rọ́bà àfáàmúrà ní ọmọ ìpìlẹ̀ ni wọ́n nà án ọmọ ìpìlẹ̀ bàbá tó bí wọn ọmọ ìpìlẹ̀ ni wọ́n nàtíjà àwọn bàbá wọn ni wọ́n ẹ̀sán ni wọ́n jẹ́ ọmọ ẹ̀sán ni wọ́n àfáà Dáúdà ọmọ ẹ̀sán ni wọ́n ẹgbọ́n tí wọ́n sọ níbà ìbísí láì. ṣèyí tàbí náà kó àwọn sàhábà onínú kọ́nfẹ́rẹ́ǹsì jẹ́ ẹ ṣe nígbà náà mọ àbúrò rẹ ránṣẹ́ ní sàárà ní jẹ. torí màdá àbúrò rẹ rà dé kò mọ ẹnìkan kò lẹ́nìkan láti Yámánì ló ti wá. ó wá dé òsibí tí ó lè sí. sófà ló ń bí níbi mọ́ṣáláṣí Ànábì. ó wá dé òsibí tí ó lè sí. sófà ló
ló ń gbé níbi mọ́ṣáláṣí ànẹ́bí. Tó bá wá lọ sọ́dọ̀ Abubakar ò ní gbà lálejò sílé. Tó bá lọ ọ̀dọ̀ Umaru kò ní gbà Umaru kọ́. Usmanu kọ́. Ẹ máa gbọ́ lọ́wọ́. Ali kọ́. Ibi yóò jẹ sàrá yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni. Ibi yóò jẹ sàrá yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni. Ibi yóò jẹ sàrá yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni. Àmọ́ kó lọ síbẹ̀ kó jókòó tí wọ́n nulẹ̀ wọn náà ló fi dèrò súfà. Ilé ìtàríhù ẹni tí ò ń ṣe àbùmọ́ torí pé àbùmọ́ lè bú. A few moments later. Abúlé náà ní tẹ́tí bá dé ó bá pọ̀ púpọ̀ òun máa ń lọ́nu mọ́lẹ̀ báyìí tó wọ́n máa ń lọ́nu mọ́lẹ̀ nítorí ebi. Wọ́n ní nígbà míì làásìtẹ́kì rọ́jò àyà ní ìpè ìdọ́gbẹ́ dàkún wá nǹkan ayé Al-Qur'ani fún ọ. Sáláyà bá fẹ́ ké fún kò ké fún torí nǹkan kan tó ní bí ọba bùn ló jẹ ni. Ó lọ wọ́n pè pé nǹkan ayé Al-Qur'ani fún ọ. Ó ní kéèyàn kọ́ lè bàjẹ́ fáyọ̀ tí kí mẹ́ni. Ó ní pé tí n bá káyà fún tápá wá mú mi lọ lé ká lọ sí kíni. Kọ́ lè lọ jẹun níbi káyà fún. Sẹ́mi pé òun náà fẹ́ yàtọ̀ lálùmọ́ ń jìrì. Yàtọ̀ lálùmọ́ ń jìrì. Àpò jọjọjọ náà àwọn ọmọ ilé kéwú jọjọjọ ó sì sẹ́kù. Láwọn ilẹ̀ Haúsá dì sí náà wọ́n mọ̀ tẹ̀lé àwọn yàtí sàlámù aláìkùm nǹkan bá jẹun tán kó jẹun wọ́n ti gbóúnjẹ wájú rẹ̀ nǹkan tọ̀ irú bẹ́ẹ̀ náà nù ni. Ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ ní ọ̀rọ̀ méjèèjì? The same thing àdíìsì tí Mudiru kà náà làdíìsì tí àfáà Imran Eleha náà kà nípa Abu Hurairah. Àdíìsì kan náà jọ kà so that but ọ̀rọ̀ Mudiru ó bú sábẹ́ ọ̀bọ ìgbé sórí. Now ẹ jẹ́ wá parí ẹgbẹ́ mùtúmù mẹ́ta péré wá torí àsìkò kí wá ló fa sábàbí ọ̀rọ̀ Yẹ̀sì Àlùnákà tí Saheed wá ránu mọ́ tó wá sọ pé Yẹ̀sì Àlùnákà pé dandan owó náà ṣe àforíjì tó Yẹ̀sì Àlùnákà gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ àforíjì o. Now ṣé tí gbogbo ohun tí wọ́n ṣe fún Mudiru Mọ́díkàsì pátápátá yẹn arúgbó àwọn bàbá yẹn tí àwa kan dìde wípé a gbọ́dọ̀ fi òpin sí kí a dẹ̀ dúró pé gbogbo wa gbọ́dọ̀ tọwọ́ bọ̀ wí àlàáfíà pé a ní bú àwọn àáfàá wa kankan mọ́ tó gbogbo tí Saheed ṣe tó ń ṣe gbogbo wa lọ́mọ̀ pé búlì ló ń ṣe gbogbo tí mo ṣe látàárọ̀ ìsìn ẹjọ́ gbogbo mo ti búlì àáfàá Imran Eleha ẹjọ́ gbogbo mo ti búlì wọn but òun búlì ni kò dẹ̀ ṣetán àti stop búlì yẹn kò lè stop ẹ̀ láyéláyé ṣẹ́gun ló padà fàjà láàrin òun àti ọmọ Rìsálà yẹn pé àní má sọ̀rọ̀ ẹ má bú Mudiru mọ́ ẹ pé láìpẹ́ yìí sìn ó ti sọ̀rọ̀ Mudiru pé ọ̀rọ̀ 950 years ọ̀rọ̀ Ànábì Nuh àti 90 kíní kan ṣẹ́gun ìgbé sórí tó ń tú ìsọ̀rọ̀ Mudiru Yẹ̀sì Àlùnákà wá sọ̀rọ̀ ó wá ń tú ìsọ̀rọ̀ rẹ̀ sí Àlùnákà pé gbọ́dọ̀ wá tọrọ àforíjì kí ló fà á tó fi ṣe ẹ̀rẹ́ gbọ́. ẹ̀rí nígbà tí àwọn akọ́ dìde wípé a gbọ́dọ̀ jọ tọwọ́ bọ̀ wípé kò ní kíní kò ní ṣe mọ́ àwa náà dé pé a níjọ ṣe mọ́ Adéléyàsù you are welcome. bàbá tó gba gold bàbá dáadáa bàbá tó gba gold táyé bá ń jẹ́ ayé tí bàbá ń jẹ́ ìgbà wàlá àrọmọdọ́mọ yóò ní mọ̀ nira ìsìláàmù ilẹ̀ Yorùbá yóò máa dúpẹ́ lọ́wọ́ àrọmọdọ́mọ yín bàbá kí ó gba gold. bàbá kí ó gba gold wá ná owó wọ́n nára wọ́n dúró wípé àníṣe a máa fi ewé òpin sí kínní. bàbá yẹn gbìyànjú èmi náà wá dúró ti bàbá yẹn pé bàbá ṣe tán wọ́n náà ṣe tán gbogbo tó jọmọ́ owó ẹ̀rẹ́dì bàbá náà wọ́n rẹ́dì èmi náà kì í gbogbo tó jọmọ́ fídíò tó jọmọ́ gbogbo ẹ̀ case èmi náà rẹ́dì àti fún support mo wá fẹ́ láti Amẹ́ríkà mo fly lọ Nàìjíríà gbàtí mo wá dé Nàìjíríà Ọlọ́run wá fún wa mú àwa mú Saheed
ó gbé kéèyàn lọ sí Àbújá a lọ sí Àbújá wọ́n dá kéèsì padà sẹ́kọ̀ọ́ apàdà sẹ́kọ̀ọ́ wọ́n ní kó gbé lọ court yes ọjọ́ tó wá ní kó gbé lọ court ọjọ́ tó ní kó gbé lọ court tó ti mú ibẹ̀ ni bàbá owó ìfẹ́ bó ìbú nínú fídíò yìí ibẹ̀ ni bàbá kan ti wọlé ṣá ẹ má yẹ kí n jẹ́ ń lò bẹ́ẹ̀ lénìí because mi fẹ́ kí èbú wà nínú fídíò yìí kò ṣe èbú bàbá tó wá wọlé yẹn bàbá yẹn wá pa tí ó gba góòdì pé wọ́n pè òun pé wà sí lágbáyájọ ní misunderstanding ẹ̀dẹ̀ má gbàgbé pé òun fún ara ẹ̀ náà bọ̀bọ́ Saheed sọ pé òun ti blọ́ọ̀kì bàbá yẹn